ti kan gbogbo South West ó kàn wá n tó bá ti kan gbogbo Nàìjíríà ó kàn wá bá ṣe máa ṣe nìyẹn ṣe rí ọ̀rọ̀ wọn adé ọ̀rọ̀ wọn ń jà wọn ń jà ọ̀wọ́n adé bó ṣe ń jà nǹkan kékeré ni o wàhálà tí ọ̀wọ́n adé ń dá ńlẹ̀ o nìkan sí gbádẹ́lì sí South West kìí ṣe wàhálà kékeré o látòrí ọ̀wọ́n adé nírú èmi fi ń sọ pé mi èé ṣọmọ Yorùbá pé ọmọ káàárọ̀ òjíire ni mí nígbà tó ọ̀wọ́n adé dìde nígbà tó dé tó ní òun lòún jẹ́ olórí gbogbo ọba Yorùbá bó làwọn adé ṣe máa jẹ́ olórí ọba ó ṣe máa jẹ́ olórí mi ṣé mo jọmọ Ọ̀yọ́ ni ṣé mo tọmọ Ọ̀yọ́ ni ṣé ìran mi ìmọ̀gbọ̀yọ́ mi ìdọ́yọ́ rí bọ́ọ̀lù ni àwọn adé ṣe máa jẹ́ olórí mi ìyẹn number one so ọ̀rọ̀ wọn adé ìjà tó ń jà kìí ṣe pé onírìṣà lọ́kàn gbogbo everybody ó dúró síta pé ó lọ bá pọ́ǹsì díṣẹ́ pọ́ǹsì yìí pé òun lọ lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá ṣé ọba ìlú yín ò sí bẹ́ẹ̀ ṣọmọ Yorùbá kọ́ ni yín ṣọmọ Haúsá ni yín ni àbọ̀mọ Fúlàní ni yín ṣe bọ́mọ Yorùbá ni yín èyí náà wà lára àwọn tó jẹ́ olórí fún tẹ́yìn bá lè gbà kó jẹ́ olórí fún yín èmi ò lè gbà kó jẹ́ olórí fẹ́mi so kálukú mọ̀mí tó gbódé kálukú mọ̀mí tó bọ̀mọ̀làdé ìyẹn la kọ́kọ́ fi dúró pé no nígbà ó lè máa kílẹ̀mù yí pé ìwọ lọ lórí gbogbo ọba ilẹ̀ Yorùbá kò pọ́síbù kílẹ̀ tó lè jọ lórí ọba Ọ̀yọ́ ẹ kó sọ pé ìwọ lọ lórí ọba Yorùbá so ibi tí èmi àti ẹ̀ ta tó kọ́kọ́ gbéná ojú ara wa nìyẹn ọ̀rọ̀ ọba inú ọba kọ́ ọmọ Èkìtì lèmi ṣúrọ́kọ́ ọmọ Ondo State báwo lọmọ játijàti kàákọ̀ déédéé bọ́ síta tá a sọ pé òun lórí ọba ìlú tèmi níbo láti bó síbo so kò lè wọ́ọ̀kì bó ṣe rí nìyẹn o number one nìyẹn o number two ọ̀wọ́n adé alábọ̀dé ni tó ti lọ bá Fúlàní tó ti lọ bá Satan Sókótó ṣe mítìn tó ti lọ forí kanlẹ̀ fún Usman Fodio lẹ́ẹ̀mẹ́ta wípé gbogbo ohun tó bá fẹ́ lòun mọ̀ bá fẹ́ ojú wa lọ́wọ́ adé ti lọ sí Sókótó tó lọ bá Satan Sókótó yìí pé Sókótó lọ́dọ̀ Ọ̀yọ́ lóde Sókótó ṣé Ọ̀yọ́ ìṣọmọ Yorùbá tí Fúlàní fi rápálá wọlé tó fẹ́ gbéṣẹ̀ rí àwọlé tó bá gbéṣẹ̀ rí àwọlé tí kì bá ṣe Ṣèyí Mákindé tó bá wà dààmú wọn rú ṣé kò ní dèlú yín ni tó bá ń gé ọwọ́ tó bá gbéṣẹ̀ rí àwọ South West tó bá ń gé ẹsẹ̀ ṣé kò ní dèlú yín ni ó máa dèlú tèmi náà tí ará ilé ẹni bá ń jẹ kòkòrò tí ò dáa tàbá ní kòkòrò wàá padà kàn wá o ní ayé ìgbà kan tá a sọ pé Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nínú bọ́ọ̀ ní ìsìngbà tí Fúlàní ti wá ń pa Yorùbá ṣé kò padà lẹ́jọ́ nínú tẹ bá ní kò kàn yín torí pé kò kàn mí kò tí ì dọ́dọ̀ yín ló ì máa kàn yín ká bá lè tẹ̀ pariwo ó ṣe é ṣe kọ́lọ́run fi mọ níbi tó dé kó bá dandan tèmi àti yín làwa fi máa pariwo ń bí lójoojúmọ́ tó yẹ yín sà àwọn Fúlàní ti rápálá wọ ọ̀wọ́n adé Christian ní kó tó jọba ìsọdún tó jẹ ó jọba tán ló sọ rẹ̀ di Muslim òtún wá fi mọ lórí Muslim ó lọ bá Satan Sókótó múlẹ̀ pé ibi tó bá ń lọ lòun náà ń lọ gbogbo Fúlàní bẹ̀rẹ̀ sí ń wọlé gbogbo Fúlàní ń wọlé gbogbo ìtàn burúkú tó wà lórí àpèrè yẹn bó ṣe ń ṣòwò ẹrú ó wà ńlẹ̀ akọ̀wé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàgbọ́ àwọn tá a bá gbàgbọ́ rà náà lẹ́ni bá ṣe ọ̀gbọ́n ló tà wá lẹ́rú tó bá ní àwọn òyìnbó wa lẹ́rú àwọn òyìnbó wa lẹ́rú òyìnbó òkú wa lẹ́rú o Ọ̀yọ́ àpèrè yẹn ló tà wá lẹ́rú ló tà wá fáwọn òyìnbó èèyàn dẹ̀ kí n fowó ròyìn kó má kan lójú òyìnbó kówó ẹ̀dání ni ìgbà tí mo kówó mi dání lọ ra aṣọ tó wù mí aṣọ yìí lọ́jà mo rí tó wù mí ni mo fi ra ara tó bá wù mí mo lè fi dá bí mo ṣe wọlé ní tó lè lọ lákin tó lè. Yes ma understand nǹkan tèmi ń sọ gbogbo nǹkan tẹ́ ń sọ yìí kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lénìí láti orí Aláàfin àná ló ti bẹ̀rẹ̀ but ṣe rí nǹkan tèmi kàn rí ni wípé ọwọ́ adé tó jọba yìí òun ni èmi rè ní o ẹ rí pé mo sọ pé mi fẹ́ orí ẹ̀ ò pé one sorry láti sọ bẹ́ẹ̀ sórí adé o kò tiẹ̀ sí nǹkan tó fẹ́ ṣe fáwa náà but nǹkan tèmi ṣe sọ pé mi ò dá sọ̀rọ̀ wọn ni wípé ọ̀rọ̀ àwọn ọba lásìkò yìí kò sí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ lu because ìjọba ti gbàgbára kó lọ́wọ́ wọn kò sí nǹkan kan tó lè dá ṣe gbogbo fúlẹ́ńgẹ́ tó ń ṣe yẹn tí ó bá di lọ́la ń sìn tí ó bá lọ ṣe pìtìpìtì sí Ṣèyí Mákindé wọ́n lè rán lóyè tí ò sí nǹkan kan tó fẹ́ ṣẹlẹ̀ kò sí nǹkan tèmi ṣe sọ wípé mi ò dá sọ̀rọ̀ wọn nìyẹn pé ọba nílẹ̀ Yorùbá lè ní kò ságbára kan tó lè sà àwọn tó ń dalẹ̀ àti mọ̀ wọ́n pé ọ̀dàlẹ̀ ni wọ́n so bẹ́ẹ̀ tí wọ́n tó wáyé pé gbà tó jẹ́ pé ọba ló ń ṣàkóso ìlú tó jẹ́ pé àṣẹ tó bá pa láti àṣẹ tí Aláàfin bá pa kò lè múlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀ ṣẹ́gbọ́n nǹkan tí mo sọ àṣẹ tó bá pa kò lè múlẹ̀ lọ́yọ̀ọ́ káṣà máa wá sọ wípé ó máa dé Ìbàdàn káṣà máa wá sọ wípé ó máa dé àwọn ìlú mi ìlú ẹ̀ náà ló ti bí àwọn tó bá gbà fún náà ló máa pàṣẹ lé lórí. àwọn Fúlàní tí wọ́n wá kúrò bẹ́ẹ̀ nǹkan ṣé mo gbọ́ ẹnìkan táwọn tó ń sùn àwọn Fúlàní tí lọ rápálá wọlé sí lọ́dà wípé kí ni wọ́n máa gbèsè rí àwa àzìnàbá
ìdí ẹ̀ nìyẹn tó ń fẹ́ fi joyè lọ́yọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣóyẹ yín sà orí ìkànnì Gbádégẹṣin ló fẹ́ fi joyè ta dúró fún bí ta ní láyéláyé àgbẹ̀ kan Gbádégẹṣin torí ó jẹ́ ìran Fúlàní ọ̀wọ́n adé ní Christian ni la fi jà fún bí ó wá jọba tán tó wá di Christian ó wá ń tún sọ wípé Fúlàní lè ó ní àǹfààní láti wá sọ́yọ́ nítorí bá ti ṣẹlẹ̀ lọ́yọ̀ ó ti dé Southwest ó ti dé Èkìtì o tó bá ń gé ọwọ́ gbé ẹsẹ̀ kì í ṣe pé ọ̀rọ̀ pàṣẹ pé kò lè pàṣẹ lẹ́kìtì àbí kò lè pàṣẹ lóńdó number 1 nìyẹn number 2 bó ṣe ń sọ káàkiri tí pọ́ǹsì gbé tí gbogbo àgbáyé ń gbé ipò lórí ọba ayé ìgbà kan àwọn èèyàn lè máa jà fún torí pé kò sáyé social media àwọn kan gentle káwọn bàbá wa gentle ṣùgbọ́n láyé ìsìn bàbá bí mo ṣe ń jà yìí mo ń jà fún ìran mi mo dẹ̀ tún ń jà fún ìran ẹlòmíì náà tí wọ́n lè ṣe kíni tí wọ́n ní àǹfààní láti jàjà tí mo ń jà yìí tí àwọn bàbá wa tí wọ́n bá lè jà láyé títí wọn táwọn bá wá jáde ní ìsìn àwọn bàbá ìgbà kan tí wọ́n ní àǹfààní láti jà àwa náà lápadà wá táwa jà yìí. màmá queen bó ṣe mọ̀ pé nǹkan tí ọwọ́ adé ń ṣe yìí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá wọ́n ní pé ọ̀nà jìn ṣe mọ̀ wípé àwọn ọba kan wà tó jẹ́ pé nígbà tí ọwọ́ adé ò tí ì jẹ wọ́n bá Aláàfin du àgbà tí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n bá Ọọ̀ni tí wọ́n bá Ọọ̀ni du àgbà tọ́pọ̀lọpọ̀ wọn ò gbà pé Ọọ̀ni ni number 1 ọba ní ilẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba yẹn wà bẹ́ẹ̀ so but nítorí pé wọn ọ̀pọ̀lọpọ̀ kò sẹ́ni tó fẹ́ fi sọ kò dẹ̀ sí bọ́n ṣe lè já nígbà tí ọwọ́ adé wá dé ẹ ṣe sùúrù nílẹ̀ Yorùbá tó kò sọ́ba kankan kíní kan ẹni sùúrù kí Ọọ̀ni bá ní kọ́tọ́ bá sì ní Akínolú ọba Èkó ń gbà yẹn ó dẹ̀ ti apologize ó ní òun ò mọ̀mọ́ wọ́n ti parí ó yẹ tún ọba tó sọ pé ọ̀nìkọ̀dọ̀ lórí ẹ pé ọba apart from Akínolú yẹ pọ̀ bá kọ́ Olúwo sọ pé ẹ̀dẹ̀ lólúwo ṣé ọ̀rọ̀ tó lúwo sọ ò sí ní social media ni nǹkan tó lúwo sọ wà ní social media náà nǹkan tó bá tẹ́rù sọ wà ní social media nǹkan tí ọba tẹ́rù Olúgbó nǹkan tó sọ wà ní social media. ẹni Olúwo is a recent thing ẹni wọ́n ti mọ̀ nílẹ̀ Yorùbá àwọn ọba kan wà tó máa ń bá Ọọ̀ni du ipò kò sọ ọba kankan tó ẹ̀ bàbá du ipò rí kò dẹ̀ sí any of us. pé wọ́n mọ̀ nílẹ̀ Yorùbá ẹ má ṣì mí gbọ́ mo ní kí Ọọ̀ni tó jẹ kí ẹ̀yìn àwọ̀ adé tó jẹ àwọn ọba kan wà tó jẹ́ pé wọn ò gbà fún Ọọ̀ni wọ́n lè gbà lójú ẹ o. pé ọba wo ni kò gbà fún Ọọ̀ni ni mo sọ fún yín wo. mo ti dárúkọ fún yín pé Olúwo náà gbogbo ìṣàlẹ̀ gbọ́ngàn tó sọ. kí ló Olúwo sọ. ẹ jẹ́ kí n dá bàbá pè líle lóhùn ṣe rí ọba méjèèjì tẹ́ sọ kò sí fídíò wọn wà ń ta níbi tí Rashidi ti sọ wípé Ọọ̀ni ni olórí gbogbo ọba aládé pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá òun gbà fún bàbá òun ni òun sì ní olórí gbogbo àwọn àtọbìnrin àtọkùnrin àtọmọdé àtàgbà fídíò ẹ wà ńlẹ̀ tó jẹ́ fídíò àmọ́ nígbà tí torí owó àtijọ́ wa dé ńkọ́ mà ìgbà tíjà dé ńkọ́. òun náà ní ìsọ bàbá ìyẹn bí òun náà ni mo sọ fún yín ìjà àlùkọ́ ló dé owó Saudi nígbà kan rẹ̀ sí sanwó Saudi ṣóyé tí Saudi dìde pé ó máa fún àwọn ọba mùsùlùmí lówó ǹjẹ́gbọ́n tí mo wí nígbà tí àwọn fídíò kan wà ń bí tó jẹ́ táwọn àfáà ṣe mo yìí máa play fún àtàyè bá ti yọ àfáà ní tó ní gbogbo ọba tó bá gbogbo àkáǹtì kí Tinubu jọ kó torí Ọlọ́run ẹni kọ́ bá wọn sọ fún àwọn bank ẹni owó tó bá ti ń wọlé láti Saudi sínú ẹni account kí wọ́n bá wa gbé àwọn òyìnbó kan freeze account wọn ẹni account owó bá ti ń wọ̀ from Saudi sínú account wọn àwọn tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn mùsùlùmí ló sọ tó yẹ yín nígbà tí àwọn Saudi ti sọ wípé àwọn ẹni muslim tó bá ti jọba àwọn ọmọ fún wọn ní sálárì ẹgbẹ́ ní ẹgbẹ́ sọ́dọ̀ àwọn jẹ́rí àwọn ìjà kan wà tó jẹ́ pé omi tẹ̀yìn òfojúrí náà ló máa ń gbé ní ṣubú Fúlàní ń pa wá lọ́tọ̀ ń pa wá lọ́sì tẹ́lẹ̀ rò pé ó sọ́sọ́ wọn tèmi láti gba ìlú wa ni láti gba odidi ilẹ̀ wa ni láti gba kọ́ńtìrì wa ni wọ́n tó fi ń pa wá lọ́tọ̀ pa wá lọ́sì lójoojúmọ́ nìyẹn ta ló sọ́sọ́ wọn ta la gbọ́dọ̀ gbà wọn mo bèrè ni màá play fídíò yẹn gbogbo ìjáde tó sọ ó ní muslim torí kọ́ lóhun ó ní ṣùgbọ́n tí Tinubu ọba tí sọ wípé ẹni owó tó bá ti ń wọlé báwo ni wọ́n ṣe máa wọlé sínú àkáǹtì láti Saudi pé àwọn tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn láti máa fi da Nàìjíríà rú báwo lọ bá ìlú kan ṣe máa sọ wípé ìwọ tó bá ti jẹ́ muslim o nílùú kan o òun mọ̀ fún ẹ ní sálárì fún kéne sálárì fún kéne
ṣé federal government ìlú yìí kò san owó fún àwọn ọba ni ó bẹ̀rẹ̀ kò bẹ́ẹ̀ tó kò san owó fún wọn ni ó san wọ́n san fún wọn kí ni títí yẹ fún kí nìyẹn torí pé wọ́n jẹ́ muslim n tó mú ọ̀wọ́ adé tó fi di muslim nìyẹn ìwọ tó ń gba sálárì lọ́wọ́ ẹnìkan báwo ló ṣe ní gbèrán ẹ̀ tà fún wọn báwo ló ṣe ní sílẹ̀kùn fún fúlàní kó wá pààyàn àwọn ìran ẹ̀ bó ṣe rí nìyẹn báwo ló ṣe ní sílẹ̀kùn fún fúlàní kó lọ pààyàn àwọn èèyàn báwo ló ṣe ní ṣàgbọ́n ìgbà fún fúlàní kó lọ pààyàn àwọn èèyàn ẹ̀ ó máa ṣe tó yẹ yín kò sí bó ṣe ní ṣe sọ ibi tọrọ yẹn ti wá ní kì í ṣe pé wọ́n ń ṣe kinní kan irọ́ láti Saudi náà ti sọ pé wọ́n máa fún wọn lọ́wọ́ ẹni ọba bẹ́ẹ̀ ni wọ́n sọ fún yín gbogbo ọba onírìṣà ni mo lè sọ wípé wọ́n pa o ṣùgbọ́n onírìṣà wọ́n ti gbà pé ẹ ṣe muslim wọ́n lè sanwó fún wọn láti Saudi àwọn ọba tó bá ti ń pera wọn ní muslim tẹ́rí wọn tó ń ṣe pé muslim ní mùsùlùmí gbogbo wọn náà fún lọ́wọ́ láti Saudi báwo ni wọ́n ṣe ní sílẹ̀kùn fún fúlàní báwo ni wọ́n ṣe tẹ̀bí ìlú kan ló kọ lẹ́tà pé àwọn fúlàní ń bọ̀ wá pààyàn àwọn ìjẹ́wọ́n dá wọn lóhùn ìlú kọ̀ọ̀kan ni wọ́n kọ lẹ́tà sí tó ń gba ìbọn ẹ má bínú pé mo kọ́ tì yín ẹ má bínú ṣé rí mà gbogbo nǹkan tá à ń sọ yìí náà kò sẹ́ni tó ń fààyè ẹ̀gbà wọn ṣe mọ̀ pé ní Aláàfin tàná nígbà tí ìjà yẹn le láàrin òun àti Ọọ̀ni Síjú Adé tí ọ̀rọ̀ yẹn ń lọ tó di pé fàǹfà yẹn ń lọ láàrin wọn àkèrè Ọbásanjọ́ ló pe àwọn méjèèjì pé mi tún gbọdọ̀ gbọ́ pẹ́kẹ́ lẹ́nu ẹ̀yin méjèèjì Aláàfin ló fẹnu ara ẹ̀ sọ níbi tó ti gbé wékọ̀ jáde tó ti ń kàtàn tó sọ wípé bákan ni àwọn ṣe jẹ́ bákan ni Aláàfin tàná bákan lòun ṣe jẹ́ ló fi wá sọ wípé tí ò bá ń ṣe pé Ọbásanjọ́ tó ti ki àwọn nílọ̀ pé kóun má sọ̀rọ̀ mọ́ ló jẹ́ kóun dákẹ́ ṣé mọ̀ pé wọ́n ńgbà tí àti Ọọ̀ni àtàláàfin àti gbogbo ọba tó bá ṣe kinní kan lẹ́ni agbára ti wà lọ́wọ́ president tí president bá pàṣẹ pé tí n bá tún gbọ́ pẹ́kẹ́ ẹ rí i pé gbogbo àwọn ọba tó ń ṣe jákujàku yẹn wọ́n máa níwọ̀n bàgbà tí president bá sì wà ń bẹ̀ kò bá jọ ọdún kan péré ló fẹ́ lò láàrin ọdún kan yẹn tí president bá pàṣẹ látòkè pé tí n bá tún gbọ́ pẹ́kẹ́ ẹ rí i pé gbogbo wọn máa oníkálùkù wọn máa fọwọ́ síbi tọ́wọ́ ń gbé ni but ìgbà tí orí ti bàjẹ́ gbogbo ara ló ti bàjẹ́ that is why tẹ́mi ṣe sọ wípé èmi ò fẹ́ dá sí ọ̀rọ̀ pé àwọn lọ́balọ́ba ìtorí pé wọ́n ti gba agbára kò lọ́wọ́ wọn already wọn ọ̀dẹ̀ oníkálùkù wọn náà ń du pé kí làwọn fẹ́ jẹ ní gbogbo ìtí Aláàfin ṣe lọ́yọ̀ọ́ ẹni tó bá mọ àti dé Olúnàgún òun náà ló máa mà ti lọ ẹ̀ tó bá jẹ́ pé wọ́n ní kó máa pín tí ìbá ṣe pé àwọn Ṣèyí Mákindé wò bóyá àwọn náà fẹ́ rí lò tó ń fi jọba ó lè má kàn but ìgbà tó dẹ̀ ti ń gbéraga sí ẹni tó mú wáyìí náà gbogbo ọ̀rọ̀ pé Ifá kan ló yàn kíní kan ló yàn yẹn sàká ni torí pé Ifá ò rí gbogbo àwọn tó wà ní Ọ̀yọ́ state kò rí wọn mú ó jẹ́ ní tó wà lámẹ́ríkà Canada gbó ló wà nífà lọ mú but ibi tó nǹkan tó ń fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ so tó bá ti wá di wípé ilá ò ti fẹ́ wá ga ju onírè lọ wọn á tẹrí ẹ̀ bá reason tẹ́mi ṣe sọ pé mi ò fẹ́ dá sí ni torí pé wọn ò ní àṣẹ kankan ẹgbẹ́ nǹkan tí mo sọ ni pé àṣẹ tí ó bá kí ni tẹ̀ ń sọ yìí ọ̀wádé tẹ̀ ń sọ yìí gbogbo pé èmi ni number one nínú lọ́yọ̀ ní agbègbè ẹ̀ kí n má sọ pé ní gbogbo Ọ̀yọ́ gan ní agbègbè ẹ̀ ni àṣẹ tó bá pa lọ́yọ̀ nìkan kó lè ṣé Aláàfin lè sọ pé òkè o gbogbo Ọ̀yọ́ ẹ má jáde lẹ́nu káwọn èèyàn gbọ́ sí lẹ́nu ni níbo ni àwọn lè gbọ́ sí lẹ́nu náà so bàtẹ́ mi sọ fún yín nìyẹn ìjọba náà pẹ̀lú nǹkan tó ń fàyè gbà wọ́n. nípa agbára òsín lára lọ́wọ́ ọba ẹ ti tó ìdànù ọba náà ní influence ẹ wo Olúwo ti change influence ibi tó lọ ti jọba ní ìbò yẹn ó dẹ̀ ti di agbódegbà fún àwọn Fúlàní darandaran because ẹ lè ní ọba tó yẹ pé ẹ mọ̀ ní pé àwọn èèyàn nínú àwọn ọba ní àwọn kan ṣe. ẹni sùúrù brọ́dà mi ẹni sùúrù sẹ́yìn ògbọ́ Yorùbá ni sẹ́yìn ògbọ́ Yorùbá ni sẹ́yìn ògbọ́ Yorùbá ni sẹ́yìn ògbọ́ Yorùbá ni mi sọ fún pé agbára ò sí lọ́wọ́ ọba ẹgbẹ́ mi sọ fún pé agbára tó wà lọ́wọ́ ìjọba ó ju tọ́ba lọ agbára tó wà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ó ju tọ́ba lọ. ẹni sùúrù sẹ́rí ní ìṣẹ̀mọ̀ ní pé ṣé wọn pé nígbà tí Ọ̀jájá Ọọ̀ni ilé Ògúnwùsì nígbà tí ọ̀fẹ́ ìjọba Ṣóyẹyé kíní ìjà tó yìí wà láàrin Lámídì àti kíní Síjú Adé ṣó ti yẹyí nígbà tí Ọọ̀ni dẹ̀ lọ sí ibẹ̀ ó gbéra láti Ifẹ̀ ó lọ sí Ọ̀yọ́ ó lọ kí Aláàfin níbẹ̀ láti ìgbà yẹn ni ọba Lámídì sọ pé láti èní lọ ìjà ti tán láàrin àwọn nípò máa parí ẹ̀ kí bàbá ẹ̀ dẹ̀ tó jáde láyé bàbá yẹn ẹ rí pé òun àti Ọọ̀ni wọ́n máa ń ṣe bíi bàbá àtọmọ ni everywhere tó bá lọ pàtí ẹgbẹ́ra wọn wọ́n á fẹ́ lè máa gẹ́ra wọn jẹ létí
ìkọ̀ ìyẹ́sọ̀ ni pé Ọ̀jájá ìfẹ́ làwọn wá kó wá jọba àfẹ́ history pé kìnnìkan ó ṣẹlẹ̀ Ọọ̀ni òwò ni pé torí pé position tóun wà ṣó ti yẹ yí ó lo ìwọ ọmọlúàbí tó jẹ́ kí ọba máa ní ó fi quench anything everything ṣé nígbà tí Lámídì wà láyé àti Ọọ̀ni ṣé ẹ gbọ́ pé wọ́n jà ní wọ́n jà náà ọ̀wọ́ adé ló trigger gbogbo kíní ìpadà àfẹ́ gbogbo èmi jù ẹ lọ èèyàn kan ju èèyàn kan lọ we don't want all that gbogbo nǹkan tó ń mú division tó mú gbogbo wàhálà ìwà nìyẹn whatsoever brother mi ṣe fẹ́ gbọ́ tèmi brother mi ṣe fẹ́ gbọ́ ṣe ní gbogbo nǹkan tẹ̀yìn sọ yìí gbogbo ẹ̀ àwa èmi ti sọ kó tó di pé àwa ti máa ń sọ yẹn tipẹ́ pé tí wọ́n bá jẹ Aláàfin míì wípé wọ́n sì máa ìjà Aláàfin àná àti Ọọ̀ni yẹn ó máa continue àwa ti ń sọ yẹn tipẹ́ reason tí tó bá jẹ́ pé Aláàfin tó bá jẹ́ pé Ọọ̀ni tàbí Ọ̀wọ́-Adé tí Ọọ̀ni bá dàbí Ọ̀wọ́-Adé ìjà yẹn máa ti bẹ́lẹ̀ láàrin òun àti Aláàfin tàná bọ́n nítorí pé Ọọ̀ni wà ń bù ó rẹ̀ sílẹ̀ kò wọ́ọ̀rì gbogbo nǹkan tá ń ṣe yìí náà Aláàfin ló gbé sójú Ọọ̀ni ó máa ń kó mọ́ra ní ibi tó bá ti jọ pàdé kò ń rí rẹ̀ wípé òun jù ú lọ bọ́tí nǹkan tó ti wà ńlẹ̀ pé bóyá ìjà tó ti wà ńlẹ̀ ìyẹn ni eléyìí gbé sọ́kàn ní nǹkan táwa ń fojú rí so tó dẹ̀ ń ṣẹlẹ̀ tí gbogbo wa ń rí ìyẹn nìkan tó ń ṣẹlẹ̀ but nǹkan tí kò ń tala sọ ṣẹ́rí decision tí àwọn people yìí ṣe àwa ti mọ̀ pé kò yẹn sì máa padà ṣẹlẹ̀ àti mọ̀. ó invite àwọn Fúlàní yìí wọ́n ń lo Islam wọ́n fi wọlé sí wa ní ara díẹ̀ wọ́n ń lo àwọn Fúlàní yìí wọ́n ń lo aṣáǹfojú wa rí ẹ rí Gúnmi ní Ọ̀yọ́ ẹ rí nìbàdàn ẹ rí káàkiri ẹ ṣe àǹfojú wa rí náà lẹ́yìn ìgbà tó ti kọ́ńkà Kwara State báyìí Ọ̀yọ́ ló tún fẹ́ lò ló ti fẹ́ wọlé gangan Ọ̀yọ́ ló fẹ́ lò ìfọ́ táwọn ṣọlá ti sọ fún yín nìyẹn tá a bá lọ sùn para. gbogbo nǹkan tẹ̀ ń sọ ẹ̀sà gbogbo nǹkan tẹ̀ ń sọ ló yé mi bẹ̀tẹ̀ mi ní òye yín nǹkan tẹ̀mí ń sọ fún yín. wọ́n ẹ̀tẹ̀ ṣe ń sọ̀rọ̀ tọ́rọ̀ yín òye yàn ẹ jẹ́ kọ́rọ̀ yín yé yàn ń gbà yẹn náà ọ̀rọ̀ tẹ̀ ń sọ ó rí bákan náà. ok ẹ̀hún náà kí ló fi rí bákan mò ń sọ fún yín pé ẹni ó ń gbàbọ̀dé ó ń gba Fúlàní wọlé ó ń ṣe gbogbo ẹ̀ nǹkan tẹ̀mí sọ fún yín pé kò dédé rí nǹkan yẹn ṣe sọ ó simple ó wà straight forward Mr. Aperere wà straight forward pẹ̀lú nǹkan tó ń sọ ni pé tí presidency àwọn tó ní political power lọ́wọ́ bóyá governor bóyá presidency tó bá sì tù í ti pé okay ọmọ òfin nǹkan báyìí mọ́ everything might die down but àwọn náà jókòó wọ́n kàn ń wọ́n from afar I have never heard the presidency said anything. God bless you my brother. God bless you my brother. The very simple thing Mr. Aperere is so straightforward on this matter that if the political power stand his feet that mo fẹ́ gbọ́ gbogbo kìíní mọ́. jẹ́ kí ló sọ̀rọ̀ tẹ́tí ẹni sùnù bàbá wálé ilé ẹni sùnù ṣe rí èèyàn méjì ni mo ń jà èèyàn kẹ́ ẹ̀ jà sóye ìsà èèyàn méjì tọ́ba níta nìyẹn máa ń lágbájá àti lágbájá ṣètò pápá ẹnìkan ní mò ń jà máa ń bóòlù èèyàn kan ṣe lè máa jà ẹ mú tọ̀dọ̀ yìnyẹn náà dẹ̀ pé náà ìsìn wọn bẹ̀ èèyàn méjì ni mo ń jà òun lọ̀rọ̀ tó wà lẹ́yìn sóye yín Ọ̀wọ́-Adé nìkan ló ń jà so Tinubu nǹkan tó bá yẹ kí Tinubu ṣe èmi máa sọ ọ̀rọ̀ tó wà lẹ́ kò só tó fi kan Tinubu ń bẹ̀ kò kan Tinubu rárá ẹni tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n náà nírú Ṣèyí Mákindé yẹn náà ló dẹ̀ ti ń díù pẹ̀lú ẹ̀ inú mi dùn pẹ̀lú ìjà tí àwọn gómìnà South West mímu bí gbogbo wọn náà ni bọ̀tí mọ́mọ́ ti South West tí wọ́n ṣe meeting tí wọ́n dẹ̀ fi òfin yẹn délẹ̀ pé àwọn fẹ́ máa ní ẹnu ní state àwọn kìí ṣe wípé order from above tó bá yẹ pé order from above ní irú Tinubu lè ganu sí ṣóyẹ yín àṣẹ gómìnà gbọ́dọ̀ jẹ́ tí gómìnà bá pàṣẹ ní sètò àṣẹ yẹn gbọ́dọ̀ múlẹ̀ látòrí olóyè ni wọ́n ti dìde ọ̀rọ̀ yẹn tí wọ́n lè gà lágbà yìí òun ló ṣẹlẹ̀ yìí ìgbà tí ní last month ọmọ Kùkùtẹ́ Maryland yẹn sì wà lára tó sọ pé ṣé yí ìyẹn Ṣèyí Tinubu ìwọ náà wà lára àwọn olóyè Ọ̀yọ́ ogúndọ̀ dá sọ̀rọ̀ yìí o just imagine tìtorí pé ó ti wò ó that is why tó fi fún lóyè. Ọlọ́run gbọ́ kún ẹ̀ ní kú láíláí ẹ̀ ní kú ikú ìyà pẹ̀lú àwọn analysis yìí wọ̀nyí. àwùṣe àfihàn. ẹsùn níbi tẹ́ ẹ lọ yẹn ẹ jẹ́ sáré shipping kankan kẹ́ tó tẹ̀síwájú mà ẹ jẹ́ shipping kankan ok mà ṣe mọ̀ wípé ní kò pẹ́ yìí lọ́dún tó kọjá yẹn Ọọ̀ni ó fi ẹnìkan jẹ oyè kí lórúkọ ẹ̀ ọkàn lọ́mọ ìyàwó Tinubu ìyá rẹ̀ inú irọ́ kì í ṣe tìyàwó Tinubu Ọọ̀ni ti kọ́kọ́ fi mánu kan jẹ oyè mánu Ìbàdàn ló gbé tó fi jẹ oyè ọ̀kan lọ́mọ Yorùbá land ìgbà tó yá nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe fàǹfà Ọọ̀ni sọ wípé ọ̀kan lọ́mọ ọ̀fọ̀ Oòduà lòun fi jẹ lẹ́yìn yẹn ẹni sùúrù máa ń jẹ́ ń délẹ̀ ẹni sùúrù.
òun ni díje ìtẹnumọ́ fún ẹ̀ ń sọ gbọ́dọ̀ nǹkan ẹ̀ ń mú àwọn adé àti Ọ̀nìrìṣà papọ̀ pé wọ́n ń jà wọ́n jọ ń fàfàǹfà ó wrong. gbogbo ẹ̀ka fún nípa èèyàn méjì ni wọ́n ń jà èèyàn kan ni ó ń jà. tẹ bá ń sọ̀rọ̀ tẹ bá ń mú Ọ̀nìrìṣà mọ́. ẹ sà ó dà nǹkan tó hàn sí gbogbo wa nǹkan tó wà ń ta yìí náà ó kè wọ́n kò wọ́n sẹ́yìn o. kò wọ́n sẹ́yìn bẹ́ẹ̀ nìkan tẹ̀mí rí lèmi ń sọ gbọ́dọ̀ wà rí làwọn sọ fún yín ó kè sí kí ló mú Ọ̀ọ̀ni kí ló mú Aláàfin ẹ ṣe sùúrù nǹkan tẹ́ ẹ ní òkè ẹ̀. kí ló mú lọ bí ẹni jẹ́ ọkàn ọmọ Yorùbá ó dà kí ló mú mànú yẹn màmá a máa disagree ká tó wà agree ni èmi ò ní kankan lọ́wọ́ bọ̀dù kan tẹ̀mí sọ fún yín ni wípé kí ló mú Aláàfin tó fi invite kí ló mú Aláàfin tó fi. ọ̀gá yìí ẹ̀ ní pọ́ǹtì lọ́nà kò sẹ́ni bọ̀ Ọ̀ọ̀ni ọ̀bẹ ẹni bọ̀ dìjà. nǹkan tó mọ̀ ló sọ. kò sí wàhálà ó ń bọ̀. ẹ farabalẹ̀ ní ọ̀sán fún ẹ. ọ̀wọ́n adé ò tí ì lálẹ́ nínú ìjọba ìjẹ́gbọ́n mi ọ̀wọ́n adé ò tí ì mọ̀ kí lorúkọ Lámídì Adéyẹmí ó sì wà nípò ọba ó ìwà láyé tí Ọ̀nìrìṣà ti fi Ọ̀kanlọ́mọ Odùduwà jẹ nìbàdàn Lámídì Adéyẹmí sì wà láyé ṣọyẹ yín nìsín ọwọ́ adé wọn tí mọ̀ pé bàbá alákùnbà bá òun orú ìmàgbádé Lámídì Adéyẹmí sì wà láyé nígbà tí mo sọ yìí tí Ọ̀nìrìṣà ti fi Ọ̀kanlọ́mọ Odùduwà jẹ tí n bá ti ń parọ́ kẹ́ máa já mi ní comment section pé rọ́ ló pa. ẹ wá wo ìgbà tí Lámídì Adéyẹmí sì wà láyé ẹ wá wo ọdún kí wọ́n tó jọba lọ́yọ̀ọ́ going to 5 years kọ́wọn adé tó wá jọba orí burúkú tó jẹ lọ́yọ̀ọ́ ó wá jọba orí burúkú yẹn nìyẹn ó wá yẹ̀sẹ̀ wá gbẹ́gẹ́ sí yẹn jáde wípé ìgbà kan o Ọ̀nìrìṣà fi ẹnìkan jẹ Olúọmọ ìgbà tí Ọ̀nìrìṣà fi kiri jọ ìgbà COVID-19 ní Ọ̀nìrìṣà fi Ọ̀kanlọ́mọ jẹ Ọ̀kanlọ́mọ Odùduwà nìbàdàn máa yan ò lè ṣe pátí kò lè ṣe kankan omi lásán wọn ò lè mú ìgbà yẹn náà declare pé anybody ò gbọ́dọ̀ lọ sí pátí anybody ò gbọ́dọ̀ ṣe pátí kí kálukú wà nulẹ̀ máa yan ò lè ṣe anything ìgbà tí COVID tán ìgbà yẹn ni máa yẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣèwúyè òun adé ti wá jọba máa yẹn ṣẹ̀ṣẹ̀ wá ṣèwúyè Ọ̀kanlọ́mọ ẹ̀ ó ṣe wá kó àwọn èèyàn lẹ́nu jọ ìgbà yẹn lọ́wọ́ adé wá jáde pé kí Ọ̀nìrìṣà kó dá oyè yẹn padà oyè tó ti jẹ láti ìgbà COVID 2020 kó dá padà pé kò ní right láti fi èèyàn kankan jẹ Ọ̀kanlọ́mọ of Odùduwà land pé kó dóyè yẹn padà who does that. Very irritating, very rude. Who does that? Ó wá ní kí Ọ̀nìrìṣà kó dá oyè tó ti jẹ láti ìgbà yẹn tó nígbà ẹnìyẹn kò ṣe ìwúyè ni ó ní kó dá padà bàbá yẹn ò wúkọ́ títí di ọ̀la tí lè tí mọ́ bàbá yẹn dákẹ́ òun adídẹ̀ ń sá kìtìkìtì ó sá òjìjí ara ẹ̀ ń lé léré òjìjí ara ẹ̀ gangan ló ń lé léré tó ń kò sẹ́nìbọ̀dì tó ń lé òjìjí ara ẹ̀ ló ń jẹ̀gbá fún ara ẹ̀ oníkóńdà oyè yẹn padà bàbá yẹn ò sọ̀rọ̀ kò dúpẹ́ kẹ́dọ̀la ó dẹ̀ lọ gbé ọmọ Tinubu dìde ó fọmọ Tinubu jọba èyí wá sọ wípé tí bá mọ̀ èmi ni ò mọ̀ pé wọ́n ń jà níbo mo ti fẹ́ mọ̀ pé wọ́n ń jà àárín yẹn ọ̀rọ̀ tí mo sọ bó ló ti ń jà tani àti ta ló ń jà tani àti tani tani ń jẹun tájẹ́ ń jìrù tani àti tani tani ń gbòhun adé tani àti tani mo bèrè ní tani ń jẹ́ bẹ́ẹ̀ tani ń jẹ́ orúkọ yẹn ta ló ń jí òun adé ni mo sọ ẹ wá ní àwọn méje ẹ má gbé wọn papọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé wọn papọ̀ yẹn ó ń bí mi nínú tẹ́tẹ́ ìṣẹ́ ti kékeré ẹ má ẹ̀fà gbé wọn papọ̀ mọ́ kẹ́ máa pé àwọn adé kẹ́ máa pé Ọ̀nìrìṣà mọ́ra wọn láti bọ́ síbo nìyẹn ti fẹ́ jẹlẹ̀ òun adé àbí tani àtọ̀nìrìṣà láti bọ́ síbo tani jọ tájá jìrù oyè tó ti jẹ́ láti 2020 ọwọ́ ní kẹ́nìkan dá oyè ẹni ọmọ náà máa ń ṣe ìwúyè ọwọ́ ní pé wọ́n fi yàn dóyè kọ́lọ̀ dóyè padà bàbá ṣé bàbá yẹn sọ̀rọ̀ ni. ṣẹ́rí mistake tí everybody ń ṣe nìyẹn ẹ̀mẹ̀ ń try láti máa sọ pé Ọ̀ọ̀ni àti Ọ̀wọ́ Adé wọ́n ń jà ṣé wọ́n ń jà nìyẹn ni. Ọ̀wọ́ Adé ló ń jà òun ló ń bá rẹ̀ jà ṣé ẹyí rí tí Ọ̀ọ̀ni dá ló àbí báwo bá lọ ṣe ń jà ẹ kàn àwọn èèyàn wá ń twist Ọ̀ọ̀ni àti ìjà tó wà lọ́wọ́ ọkọ̀ parí ẹ̀ wọ́n jà Ọ̀wọ́ Adé ló ń jà fún ara ẹ̀ òun ló ń bá rẹ̀ jà òun ló ń bá ipò jà kò sẹ́nibọ̀dì tó ń bọ̀ Ọ̀wọ́ Adé jà so mistake tí à ń ṣe nìyẹn
Ọwọ́adé òun ló dá gbogbo wàhálà yìí tó wá pé Ọwọ́adé jẹ́yàn tó dání ó ti lọ sí Sokoto ti lọ kí Sultan of Sokoto Ọọ̀ni tiẹ̀ ti wá kí ó ti wá lọ́jọ́ ìwúyè ẹ̀ ó wá sí ibẹ̀ ìjẹ́ ṣé Ọwọ́adé ṣó tiẹ̀ ti gbéra lọ sílé Ifẹ̀ ni pé ẹ̀yin náà ẹ̀wò náà òun ló ń bá rẹ̀ jà náà àwọn èèyàn kan dẹ̀ lọ́n tì í wọlé bá àwọn tó bá dẹ̀ tì í ó máa fẹ́ lè. kì í ṣe pé bàbá yẹn tún máa rí nípa tí tó máa rí nípa tó máa ṣe báyìí pé òun ò rí irọ́ bàbá yẹn la rí fídíò níbi tí bàbá yẹn ti náwó tí ò fẹ́ gbọ́wọ́ bàbá yẹn nìbàdàn ẹ rí bàbá yẹn kó sọ̀rọ̀ ni ẹ má jẹ́ ká máa gbogbo nǹkan láyé ẹ má jẹ́ ká fẹnu wa gbẹ̀ṣẹ̀ o please and please ká sọ pé wọ́n ń jà kò sí ohun tó kan ohun tó bá kan Tinubu màá jọ fún ni kò kán kankan kò kán Tinubu kankan ní ohun tó ń ṣe nígbà kíni ìkan tó tiẹ̀ ìkan burúkú tiẹ̀ ni kan wá kí Tinubu wá ní àwọn adé kí lórúkọ kí lórúkọ onírìṣà ó yẹ máa bẹ̀rẹ̀ wájú kò ẹ jẹ́ ká parí ìjà fún yín èmi kọ́ mi ò gbọdọ̀ gbọ́rú ẹ̀ màá sọ̀rọ̀ sí bàbá onírìṣà ni mo sọ mo fi gbẹ́rú mọ̀lẹ̀ búra láti bọ́ síbò nìyẹn ọ̀wọ́n adé tí ò lè di bàtà onírìṣà lásán mú bàtà tó onírìṣà fi ń ṣe slippers bàtà ẹsẹ̀ rẹ̀ lásán kọ́ máa pè wọ́n kọ́ máa jà kọ́ máa ń rojọ́. ẹ jẹ́ ká máa ẹ jẹ́ kí ẹni sùúrù ọ̀rọ̀ wo ni mo sọ ẹ̀yin lẹ farabalẹ̀ gbọ́ mi ẹ̀yin lẹ ṣe sùúrù láti gbọ́ nǹkan tèmi ń sọ ẹ jẹ́ ńláǹdì kẹ́ ẹ jẹ́ kí n délẹ̀ pẹ̀lú nǹkan tí mo ń sọ ṣé ẹ jẹ́ kí n délẹ̀ náà bí sọ kọ́kọ́ lẹ́mẹ̀wá díje kan ẹ gbọ́ nǹkan tá à ń sọ ẹ ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe nǹkan tó ń ṣẹlẹ̀ rí ẹni sùúrù ẹ ṣáà ti sọ̀rọ̀ láti ní mo dákẹ́ ẹni sùúrù náà ẹni sùúrù náà ẹ ti sọ̀rọ̀ látàárọ̀ mo dákẹ́ náà ẹ ti sọ̀rọ̀ látàárọ̀ mo dákẹ́ ẹ wo comment section òun làwọn èèyàn sọ bẹ́ẹ̀ yẹn but èmi nǹkan tèmi sọ ni wípé mi sọ fún yín wípé nǹkan tí mo ń try láti sọ ni wípé Ọwọ́adé ó ṣe nǹkan tí ò dáa ẹ jẹ́ kí n délẹ̀ wípé ẹni tí wọ́n ti fi jẹ oyè nǹkan tí mo ṣàfẹ́ point mi ìmọ̀ bí ó wúyè mi ìmọ̀ bí wọ́n ti fi joyè bẹ̀tì kan tó jáde sórí social media ni mo sọ fún yín ẹni sùúrù èmi ò bá yín sọ̀rọ̀ jàmọ́ báyìí náà mi bá yín sọ̀rọ̀ jàmọ́ báyìí náà mi bá yín sọ̀rọ̀ jàmọ́ náà ó dà ká sọ pé ó yá mistake nìyẹn ká sọ pé wọn ò jà ẹ gbà pé wọn ò jà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ tí nǹkan tèmi sọ fún yín ni wípé why tó jẹ́ pé nígbà tẹ́ sọ pé kò sí nǹkan tó kan Tinubu nǹkan tí mo ń tà láti sọ fún yín ni wípé nígbà tí Aláàfin tó pe ọmọ Tinubu wípé mo fẹ́ fi ẹ́ joyè o ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá o kí ni Yorùbá kí ni Oòduà àìfàgbàfẹ́ nìkan ni ò jẹ́ káyé ogun ó yẹ ká ti mọ̀ wípé tá a bá ti jọ wà Oòduà ó ṣíwájú Oòduà ní gbogbo wa gbà fún ọmọ Oòduà ní gbogbo wa ẹni tó bá ti jẹ oyè pé òkè ọ̀kan lọ́mọ Oòduà ó ti represent ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá náà nìyẹn nítorí pé ká sọ pé òun ló ń jà ó ń ṣẹ̀tanú lọ́nà ló ṣe wò pé ta lòun lè fi joyè ló ṣe lọ pé ọmọ Tinubu tó fi ọmọ Tinubu joyè so nǹkan tẹ́mi try láti sọ fún yín ni pé tí ngbà tí bàbá yẹn náà dẹ̀ wá wò pé Ọọ̀ni nítorí pé Ọọ̀ni súnmọ́ mi wọ́n ti fẹ́ nìkan joyè yìí má fọmọ mi jẹ́ aṣáàdé láṣà sọ fún bàbá ẹ̀ pé wọ́n fẹ́ fún mi lóyè báyìí o aṣáà sọ bẹ́ẹ̀ fún bàbá ẹ̀ bẹ́ẹ̀ nǹkan tẹ́mi sọ fún yín ni pé àwọn nǹkan tó ń bí ọ̀tẹ̀ nìyẹn so èmi tẹ́ mo ti sọ́ra ìṣúná láti ilẹ̀ tẹ́lẹ̀ náà pé mi fẹ́ dá sí so nǹkan tẹ́mi kàn fẹ́ sọ ni mo kàn clear àárín yẹn nǹkan tí mo fẹ́ sọ nìyẹn mi dẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ mọ́ so ìyẹn ti lọ nǹkan tẹ́mi fẹ́ sọ nìyẹn pé wáyé tó jẹ́ pé òye tó ń fẹ́ nìkan jẹ́ ìwọ náà sọ pé ó tún lọ fẹ́ lòmíì jẹ́ pé gbogbo àwọn nǹkan nínú ọ̀rọ̀ tí mo sọ mo ti sọ láti ilẹ̀ wípé tó bá jẹ́ pé bí Ọọ̀ni ṣe rí ni Aláàfin ṣe rí kò ní sí àwọ̀ kankan kò tẹ̀ ní ẹnì kankan ní oníkàlùkù máa lọ lórí ọwọ́ ẹ̀ ni so ẹni tó wà níwájú àmọ̀ pé lè iwájú mi ló wà ẹni tó wà lẹ́yìn mi ó gbọ́dọ̀ bí Aláàfin bí Ọọ̀ni tàná Ọọ̀ni ẹni Aláàfin tó lọ nígbà tí Ọọ̀ni dé Ọọ̀ni gbé sẹ́gbẹ̀ẹ́ kò wó wípé èyí tó Aláàfin tó lọ ó bá Ọọ̀ni tàná wọ́n jọ ṣe fanfa títí tí bàbá yẹn fi ṣíjú wọlẹ̀ ni nígbà tó ń dẹ̀dẹ̀ ó wò nítorí pé òun ò fẹ́ ṣe fanfa pẹ̀lú ẹnìkankan ó mú fọ̀n pẹ̀lú láìfọ̀ ẹ̀ ó ń ṣe nọ́mbà bó ṣe yẹ kó ṣe nǹkan tá à ń sọ fún yín yẹn nǹkan tẹ́mi tí a sọ fún yín yẹn pé nǹkan yẹn náà ló yẹ kí Ọwọ́adé yìí náà kó ṣe bó ṣe dé ó yẹ kó mọ̀ wípé ẹni tí ìyàwó bá ń wájú òun ni bàbá ó ti bá ń bẹ̀ ìwọ náà tó bá fẹ́ ní ìjà kan tó bá fẹ́ jà kó lọ dúró de táìmù ẹ̀ tí Ọọ̀ni bá gbogbo tọ́ọ̀ni bá lọ tó bá tún fẹ́ lòmíì náà jẹ tí yẹn bá wá dé tó fẹ́ máa rúdù sí ẹ̀ ó lè máa bá yẹn fà mí tẹ́mi ń bọ̀rọ̀ tèmi bọ̀ nìyẹn but ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ kàn ń kó gbogbo ẹ̀ kó bomi. Jerry mistake tá a ṣe ń ṣe ni pé ẹyẹ ìtẹ́ tún sọ yẹn náà is another mistake pé tí yẹn bá lọ kí mi tún wá Ọọ̀ni àwọn Ọ̀yọ́. kí Aláàfin lọ́ọ́ máa bá ẹ̀dì níwọ̀n ìjà àbí
ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ngọ́lẹ̀ ń kó wà lálẹ́ ẹ̀yin gbúgbà ilẹ̀ ẹni sùúrù ṣé ẹni sùúrù Lámídì àti Ọọ̀ni kan tó jáde láyé ẹni sùúrù ẹ̀yin gangan lẹ ń dá wàhálà lẹ nísìnyí sọ pé ṣàlàfin ó gbà fún Ọọ̀ni ni ṣé nígbà tí Lámídì kan tó kú kí ọba tó wàjà ṣé bàbá yẹn ṣe rí kí òun àti Ògúnwùsì Adéyẹyẹ kọjá ni mo sọ pé Adéyẹyẹ wọ́n lọ láti Ọ̀yọ́ wọ́n lọ láti Ifẹ̀ wọ́n lọ kí wọn ní ilé. báwo làwọn èèyàn ṣe ń gbọ́ mẹ́ẹ̀ẹ́n àwọn tó ń ṣe kí ni ìtura ṣé bí kò tí báyìí clear náà nìyẹn. ṣé tí ẹ di ni ògbọ́n rin ṣé tí ẹ fọ́ ni. mo kọ́ dẹ́ sọ fún ẹ sọ pé Olúwo ẹni ẹ dárúkọ Olúwo ẹ dárúkọ adẹ̀sọ reason Olúwo Akíolú náà nìkan la mọ̀ nígbà yẹn tí ó disrespect Ọọ̀ni olóhùn ò rí but he apologize for it ọba ẹyọ kan tí mo rí nígbà yẹn nìyẹn bóyá ó disrespect Ọọ̀ni that is it. ó apologize. This man called Aperire knows what he's doing very very well. I'm telling you the truth. So Aperire mọ nǹkan tó ń sọ ọkọ̀ wa ń dribble bíbá yìí ni he belongs to that Ọ̀yọ́. Wọ́n àti máa sọ pé àwọn kan ò gbà fún Ọọ̀ni tani ò gbà fún Ọọ̀ni. Àwọn tó mislead Aláàfin ni wọ́n. Ara wọn ni náà just look at the way he's talking. Bàbá tó ti wọ́n dẹ̀ sọ fún wọn ṣàgídí ta ló fẹ́ máa ṣàgídí mọ́ bíbá yìí ta ló rò bí ó jẹ́ ìgbà lọ́mú. Dáwà àlà yẹn lẹ̀ àwọn ló mislead wọn. Àwọn tó kó bá wàdé òun lélẹ́yìn náà. Àwọn làwọn akóbọ̀ wádé kò sí wàhálà àgbọ̀ tó bá ti wù yín kẹ́ sọ Queen gbogbo nǹkan tí ojú òkú tó bá rí ní sàárè ikú ló mú bá nǹkan tí ó ṣẹlẹ̀ ń sin ni pé reason tí mo fi kọ́kọ́ sọ right from time níbẹ̀rẹ̀ nìyẹn wípé mi fẹ́ dá sí ọ̀rọ̀ yẹn because mo mọ̀ wípé ilẹ̀ Yorùbá ara wa a kì í máa ń fẹ́ sòtọ́ ọ̀rọ̀ then a máa ń sọ̀rọ̀ nítorí pé ẹni yìí mo fẹ́ràn èmi ò sọ̀rọ̀ nítorí mo fẹ́ràn èèyàn kan mo fẹ́ràn èèyàn kan náà méjì bá ṣe máa ń sọ̀rọ̀ nìyẹn tá bá ti fẹ́ràn èèyàn kan tá bá ti fẹ́ràn èèyàn kan wo nìyẹn ṣó kú ní ìwọ ni o lè jó kú o tiẹ̀ ló jípa o lè já òkú o lè jókù o lè jókù náà. ẹ jẹ́ kí n dáwọn lóhùn tí ìfẹ́ náà dùn. nǹkan tó ṣẹlẹ̀ mo ti tọ́lẹ̀ mo sọ pé mi fẹ́ dá sí torí pé bébí ṣe wà yín sìn èmi máa ń sọ ọ̀rọ̀ bó bá ṣe rí ni mi máa ń fẹ́ pé bí a kì í máa wà ní sáìdì kan nǹkan ẹni sùúrù mà nǹkan tó bá wà ńlẹ̀ tèmi bá ń rí òun mo máa fi ń sọ̀rọ̀ torí pé ìgbà tí nǹkan tó wà ní public space tí gbogbo wa tèmi rí ni mi fi ń sọ̀rọ̀ mo ti dá ti aṣaran fún aṣaran mo dẹ̀ ti dá mi lọ́dọ̀ tèmi Ọọ̀ni nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ kò ní fọ́ọ̀tì Ọọ̀ni eléyìí tó wà ńbẹ̀ yìí kò ní fọ́ọ̀tì lọ́dọ̀ tèmi Àwọ̀ Adé ló ní fọ́ọ̀tì lọ́dọ̀ tèmi bẹ́ẹ̀ tèmi ò sọ̀rọ̀ sí Ọọ̀ni eléyìí mi ì sọ̀rọ̀ sí Ọọ̀ni tó present Ọọ̀ni Aláàfin tàná àti Ọọ̀ni àná lèmi ń sọ. Aperire ló ń bá wí o ti kú sára shut up jọ. ìwọ ló máa kú sára láyé ẹ ìwọ ló máa kú sára. Ọlọ́run gbọ́ this man doesn't know what he's saying. èmi ni mo mú tún yín ẹ má bínú please ẹ jẹ́ kí wọ́n sọ̀rọ̀ wọn kí n wá sọ̀rọ̀ sí lórí ẹ jẹ́ kẹ́mi fún wọn lẹ́sìn ṣó ká tẹ̀síwájú. bó ti délẹ̀. ẹ òkè ẹ jẹ́ kí n sọ̀rọ̀ sí lórí ẹ má bínú. ṣe rí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orí kan ní ọ̀rọ̀ téèyàn bá sọ náà máa fi ń fúnyàn lẹ́sìn kì í ṣàjòjò orí kan ní kò wá ní dórí ti yín kẹ wá sọ wípé ẹni táàbò ò bá ti fẹ́ torí pé ẹ wà lára ọ̀tọ́jọ́ máa ń ṣe program lórí bí so ṣé àti wùwà rí lójú yín rí láti wọ̀tẹ́ tí wá sí bí àti wùwà kan rí pé torí pé àfẹ́ ni la fi ń wùwà bẹ́ẹ̀ sí àwọn ń sọ̀rọ̀ Tinubu lórí bí mo ìsọlẹ́nu kì í ṣe pé mi ò nífẹ̀ẹ́ sí Tinubu. àwa sọ̀pọ́tà Tinubu bá ṣe èmi máa ń fọ́ mo tún tẹnu mọ́ ẹnu mi àwa sọ̀pọ́tà Tinubu ẹ máa ń là bá sí wa. sọ̀pọ́tà Tinubu lòun èmi mo tún máa ń sọ èmi ẹ ṣe sọ̀pọ́tà anybody mi ìtẹ̀kárí tí mo ti délé ayé mi ní pátì rí mi tẹ́ mi ìmọ̀ bí bọ́sà kàdí ṣe rí mi èé parọ́ ẹ wà lára wa tá a jọ ń ṣe program lórí ìkànnì yìí tẹ́ ẹ bá wá jẹ́ pé àwa ń sọ̀rọ̀ tá a dẹ̀ ń sòdodo tá a dẹ̀ ń sọ bó ṣe rí tá a ń kọ̀rẹ́tì yín pé bó ṣe rí ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tẹ́ ẹ wá jẹ́ pé èsì lè ṣe wá mọ̀ yìí pé ẹni táwọn ò bá ti fẹ́ èmi lórí ìkànnì àwọn ewu wà bẹ́ẹ̀ ẹ̀yin lè ní àjẹ́ndà jẹ́ èmi máa direct ọ̀rọ̀ yẹn gangan sí ọ̀rọ̀ tẹ́sán yẹn gangan sí ẹ̀yin gangan ẹ̀yin lè ní àjẹ́ndà tẹ́ni ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́lẹ̀ ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí mi ò dìbò rí láyé mi ò sí lẹ́ni pàtì rí láyé mi rí bí mo ṣe dúró yìí mo fi àwọn tó nílé ayé mo fi ṣèbúra sí mo fi àwọn ìyá mi ọ̀pá tí ọ̀là kí mo fi ṣèbúra sí bó ṣe rí nù àwọn tí mo lè fi búra nìyẹn mi ò lè fi Bible àbí Koran búra torí àwọn tí mo nígbàgbọ́ sí nínú nù ṣóyé tẹ́ bá wá lórúkọ lóyìn lórí kan ní pé àwọn tá a bá ti nífẹ̀ẹ́ sí all wrong ajẹ́ ìgbẹ́ ní gangan ẹni tẹ́ nífẹ̀ẹ́ sí lẹ́yìn attack
bẹ́ẹ̀ ni àwọn ìyá mẹ́lẹ́yẹ èmi ò àtáàkì tí bá ń sọ̀rọ̀ nípa Tinubu kìí ṣe pé mi ò nífẹ̀ẹ́ sí o mo nífẹ̀ẹ́ sí Tinubu 100%. èyí tí mi ò nífẹ̀ẹ́ sí Tinubu ṣe ní pé kí ni Tinubu ń ṣe fún wa ní South West kí ni kókó nǹkan tó ṣe tó bá ní ká dìde tó bá ní pé ló délẹ̀ lẹ́nìí mi ì lè dúró fún yàn láì ní kókó tó ṣe fún ìran tèmi bẹ́ẹ̀ ni mo sọ ìran mi ni mo dìde fún this is 9 years mo ti ń sọ ọmọ ọdún 9 kìí ṣe ọmọ kékeré ló bí wàsá yìí ẹ̀ tí mo ti dúró fún ìran mi kí ni Tinubu ṣe sí South West ìjà àwọn ní Tinubu jà fún wa ní South West mo tún sọ lánàá mo sọ ní gẹta pé kí nìkan tí Tinubu ṣe kí nìkan tí tó ń tà nígbà tí Buhari wà ń bẹ tí Tinubu débẹ̀ tó ní rárá mo máa gbé wálẹ̀ tó gbé wálẹ̀ mo máa dúró sí lórí láti campaign fún kò sí more than 6 hours láti sanbi nothing to show mo tún bẹ̀rẹ̀ pé kí ni Tinubu ṣe sí South West tá lè tọ́ka sí pé àwọn ọmọ South West at least àwọn náà lè adoro ọ̀fẹ́ yìí ọmọ wa ló wà ń bẹ̀ kí ni nothing kí ló wá máa mú mi tí máa tó àtórí ẹ̀ tí máa wá support Tinubu bí tí mo dúró sí nìyẹn o ebi ọ̀pá mi ò yó it's not how far away ni mi nítorí bó bá ṣe anything sí South West lẹ́ni mi lọ́mọ ń bẹ̀ tí ó jẹ́ ọmọ British làwọn ọmọ mi ọmọ UK ni wọ́n ìlú wọn rèé kò sóhun tó fẹ́ dà nílùú 100% láti dà wọ́n dà rere kò sóhun tó fẹ́ jẹ́ tí wọ́n lè jẹ́ nílùú 100% láti jẹ́ bó ṣe rí nìyẹn tí Tinubu bá ṣe nǹkan sí South West àwọn ìran mi ló wà ń bẹ̀ ìran rẹ kú ni ìran rẹ yẹ kálukú wa ló meye tá à ń sẹ́ndì sí Nàìjíríà lójoojúmọ́ tí bá ta kóró wọnú àdó tí mo kọ́ ọmọ mi wọnú àdó ṣé gbogbo fámìlì mo kó wọnú àdó ni hello tí bá ta kóró wọnú àdó tí mo kọ́ àwọn tí mo bí sínú ẹ̀ ṣé gbogbo fámìlì mi máa kó wọbẹ̀ ni no àwọn fámìlì mi tí mi ò lè kó wọbẹ̀ ni mò ń jà fún àwọn ìran mi tí mi lè kó wọbẹ̀ ni mò ń jà fún ìran rẹ kú ni ìran rẹ yẹ n tí mo sọ ń bínú Tinubu ọ̀sẹ̀ mi ọmọ Ọ̀ṣun ni Tinubu mi ṣe ọmọ Ọ̀ṣun kọ́ máa ní bọ́jọ́ gbalẹ̀ mi ó gbalẹ̀ mi níbẹ̀ ọmọ Èkó ni ìlú méjì tó kílẹ̀mù nìyẹn mi ṣe ọmọ Èkó mi ìsúnṣẹ́kọ̀ọ́ rí lẹ́yìn kí n gbàbẹ̀ kọjá lọ sí airport ó tán kọ́ máa ní owó lé mi níbẹ̀ ni mo torí ètì ẹ̀ àbó gba ọkọ mi àbó gba ìyàwó mi no kí ni mo fẹ́ fi ètì Tinubu nothing ṣùgbọ́n tí mo fi kẹ̀yìn sí náà ní pé kí ló ṣe fúnra wa ọmọ wa ti wà ń bẹ́ẹ̀ sí kí nìkan tí èmi àti yín jẹ lára ẹ̀ wọ́n ní ọlá bàbá ọmọ ló máa ń yan ọlá bàtà lọ́mọdé sàn ọlá ta ni ṣáàrí ọlá Tinubu yan ọmọ South West wọ́n lọ́rọ̀ ọlá Tinubu yan ó jáde síta nothing nobody n tí mo dà fún un ó yí ọmọ tó ń ké kí ṣe pé mo kórìíra ẹ̀ tẹ́ wá ń lo gbọ́nà yìí pé ẹni táwọn ò bá ti nífẹ̀ẹ́ sí so ìtumọ̀ ni pé mi ò nífẹ̀ẹ́ sí Tinubu ṣé Obi ni mo wá nífẹ̀ẹ́ sí àbí Àtìkù ìran mi ò fẹ́ Hausa ìran mi ò fẹ́ Yíbò rí ìran mi ni mo sọ kì í ṣe pé bóyá èmi ìran mi kan ò fẹ́ Yíbò rí kò lè fa Hausa rí ta ló wá yẹ kí n dúró tì mi wà ní dúró ti Tinubu torí pé ó jẹ́ ìran mi kí ló ṣe ni mo dúró tì kí ló ṣe fún wa ni mo dúró tì kí nìkan tó ṣe fún wa ọmọ Tinubu wà ń bí dáadáa náà mi ń dá wọn dànù tó bá ti bú wa àbí táwọn máa ṣe pé àbí táwọn máa gà àwọn pé tìmí tó wà bẹ́ẹ̀ wà ń bí látàrọ̀ dálẹ́ pẹ̀lú wa ń bí tó bá ti fa wàhálà kí ló dé mi ò ètì wọn ń ṣọ̀tá mi nùwọ́ màá máa sọ̀rọ̀ ọgbà kán lè gbọ́ wọn ní kọ́ ọmọlákàrà balẹ̀ lọ jíṣẹ́ fún ìjà ẹ̀ wọ́n torí ń sọ̀rọ̀ ọmọlákàrà létí ẹ̀ ó ṣe kò ṣe ọmọ wà nínú group tá a bá ń sọ tí pé kí ni bàbá òun náà máa wọ̀ pé ṣe bí ẹnìkan ló wà nílùú òyìnbó yìí it's not that far mo ti máa dẹ lọ́jọ́ ọkú mi àwọn tó nílé ayé ti pèsè ẹ̀ fún mi nílùú yìí kì í ṣe tẹnu ṣe bóbìnrin kan ló pariwo yìí pé kí ni Tinubu ṣe fúnra òun ṣé Nàìjíríà ló ń gbé ni mi ìná náírà pound sterling ni mo ná pounds ni mo ná hard currency ni mo ná ọmọ Tinubu tó rí ẹ̀ bá pé àwọ̀ pé àṣẹ bóbìnrin kan ló pariwo yìí pé kí ni Tinubu ṣe fúnra ó yẹ kó join mi ni ó yẹ kó deliver ọ̀rọ̀ mi fún Tinubu ni pé bàbá yìí náà ṣe kankan ọmọ yìí tún sọ pé tẹ bá ṣe kankan wọn máa dúró sórí ìkàtẹ́ bá ṣe bẹ́ẹ̀ ni màá lọ túra ẹ̀ ó gbìyànjú tí ẹni tó lè ṣe ló ṣe yẹn bí tágbára ẹ̀ mọ ló ṣe yẹn kí ló ṣe kí ni Tinubu ṣe tó bá ṣe kankan màá ní ohun tó lè ṣe ló ṣe yẹn fún wa bí tágbára ẹ̀ mọ náà ló ṣe yẹn ẹ̀yin náà lọ́bẹ̀ lọ́ṣe tí ẹ lọ́ṣe títí yín kí ló ṣe tí máa wá fi sọ pé n tó ṣe rèé nothing
nothing, kò ṣe anything. Mi ò bá anybody, kò sí anybody tí bá dúró tì bí mo dúró tì tán ni. Kì í ṣe pé mo dúró tì nítorí pé mo kórìíra, mi ò kórìíra. Ẹni tó bá ṣe mi ló gbẹ̀sẹ̀ ni màá ṣe ìdájọ́ tèmi fún. Tó bá yẹ kí n tàṣẹ fún, màá tàṣẹ fún, bá yẹ kí gbé gégùn, màá gbé gégùn. Tó bá yẹ kí gbé sí blocking, màá gbé sí blocking. Kò kúrò lórí program mi. Kò sí anybody tí mo bá fa anything bí, tí mo ní ẹ̀tanú. Ẹ má lo gbólóhùn yẹn jáde níbí. Pé ẹni tá bá ti ń bá jà, àbí ẹni tá bá ti nífẹ̀ẹ́ sí, tá ni mi ò nífẹ̀ẹ́ sí. Mo nífẹ̀ẹ́ sọ́mọ Hausa, mo nífẹ̀ẹ́ sọ́mọ Yíbò. Tí bá nífẹ̀ẹ́ sọ́mọ Yíbò mi lè jẹ́ kán dórí ìkànnì. Tí bá nífẹ̀ẹ́ sọ́mọ Hausa mi lè jẹ́ kán débí. Màá ní this place ò allow. Ìgbà tí mo ń pariwo Yorùbá nation, ní tí mo máa sọ nìyẹn, màá ní program mi ò sí fún program ọmọ Nàìjíríà, fún ọmọ Yorùbá nìkan ni. Ó dẹ̀ ṣí sílẹ̀ nísìnyí pé ẹ jẹ́ ká jà fún Nàìjíríà, ká jà fún orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí Yorùbá nation ò ṣe é ṣe mú. So kì í ṣe pé bóyá ìkórìíra, mi ò kórìíra anybody o. Àfi Fúlàní nìkan tó ń pààyàn wa kíyan. Lẹ́yìn Fúlàní ó tán. Mo kórìíra Fúlàní, mo lè fi gbogbo ẹnu mi sọ bó ṣe rí nù. Mo kórìíra wọn. Toro ò lè máa parọ́ mi kí nífẹ̀ẹ́. Mo kórìíra yín ẹ̀yin Fúlàní. Mo kórìíra yín. This is Odua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.